Yeah. Bola Jani Bira. Ini sih ndak bomo kok. Coba mau moto. Màmá Eléwédú ọjọ́ sí ń kọ́ ẹ má máìndì kìíní yẹn. Màmá ẹ máa bọ̀ báyìí wọ́n rí. Torí aṣọ ìkísà yẹn. Ibẹ̀ yẹn sì wà òkè. Kọ́ hàn. Mi ní fóònù mi. Nígbà tá a fi sókè ẹ̀yẹn ó dàbí pé kò wá pátó. Kí a máa kọ nǹkan kí fóònù ọmọ bá wa tún kọ náà ni. Tí a bá dẹ̀ kánjú ànímọ̀ kó bá a tún tá a kọ́kọ́ àmì ẹni ọ̀ràn ń sẹ́. Mẹ́gàjì lákọ̀ mọ́gàrá ni ó mọ̀ ọkọ̀. Ìjọ pé mọ́gàjì àti mọ́gàrá náà. Ìjọkan náà làwọn méjèèjì. Màmá Eléwédú ọjọ́ sí ń kọ́. Níta fẹ́ kọnu. Màmá Eléwédú ọjọ́ sí ń kọ́. Ó di bàbá parí. Tọ́ màmá ọ̀yá mo gbọ́ pẹ̀ sọ̀rọ̀ kan. Mo ní mo ta ewédú ọ̀hún ó sì ṣèlè àmọ̀ kan ní orí jẹun orí rẹ̀ wàá jẹun àrà kọ̀ọ̀kan alẹ́ àti ìbẹ̀rù sí i. Mo tún jẹ́ pé mo ti ń sagíkà màá sagíkà màá fi ṣe kódà mọ̀ pé bá jẹ́ ìgbé tí ń bá ya bọ́tò ìgbẹ́ náà wò mí ó tún ẹnìkan mọ̀ mí ibi kékeré ó tún tà mo fẹ́ jọ bí wọ́n ṣe fún mi lówó báyìí mo bẹ̀rẹ̀ sí ewédú mo tún ra ọ̀gẹ̀dẹ̀ kódà ọ̀gẹ̀dẹ̀ yẹn ti pẹ́ kí n tó ya fọ́tò ọ̀gẹ̀dẹ̀ ìjọ náà ó lọ bí àwọn ọlọ́gẹ̀dẹ̀ tájọ ń lo oko mo wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ wọn ní owó ọwọ́ mi wọ́n ní owó ọwọ́ mi kò ní tó rọ̀gẹ̀dẹ̀ ní ìjẹta àjọgbà yẹn kò sí mo ṣe ń jẹun ó dúpẹ́ o lọ́wọ́ Oríyọmí Àmùsáàtì ó ṣe o àánú tó ṣe mímì lè gbàgbé láéláé gbogbo àrọ́mọdọ́mọ rẹ̀ àánú ni wọ́n mọ̀ rí gbà wọ́n mọ̀ rà àánú gbà bí wọ́n ro kàánú sí wọn ò rí gbà ibi wọn ò ro kàánú sí oní sírìn tọmọtọmọ àti àwọn alájọgbé rẹ̀ ọkùnrin obìnrin wọ́n mọ̀ rà àánú gbà àánú tí ò ní parẹ́ títí láéláé wọ́n mọ̀ rí gbà nítorí rẹ̀ kan ṣe ní ìjọ náà mo sùn aago 12 mo tó di ìjọ kejì
wọ́n pe ìyá ìyá ọmọ tí ìjì olówó méjì là ń gbélé pélé láńlọ́ọ̀dù ní ìyá àgbàlagbà wọ́n ní ìyá ìyá ọmọ tí ìjọba wa gbé mo ní mo sùn mo lọ́ra ló tù mí tí mo fi sọ tí mo ṣe jí mo kàn lọ́ọ́ rẹ̀ lójú. Màmá ẹ̀yin lẹ ya fọ́tò yìí. mímú ìyá nígbà tí mo gbé kalẹ̀ tí mo bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ó sì fẹ́ mi wọ́n ní kí n má tajà wájú àwọn. ilé yẹn ń jẹ́lé Àjàmọ́tẹ́lẹ̀ ni wọ́n ń pe ilé mi níwájú ilé Àjàmọ́tẹ́lẹ̀ lórí màmá láńlọ́ọ̀dù mi yẹn ó burú díẹ̀ ó sì ti gbalé yẹn tán kí n tó mọ̀ pé ó burú nígbà tó di jọ́nà mo kàn fẹ́ sùn lálẹ́ ni ló bá ní mo ti pẹ́ǹta mo ti di éètì ìta wípé kí n mọ̀ wọlé ń wá kéjàjáre fáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ pé jọ òun ìmọ̀ ni mọ̀ wọlé kí ló ṣe kí ni ṣe wọ́n bá ń bá ní ibẹ̀ pé kó jẹ wọlé ọjọ́ kejì nínú bá bí mi mo kà bọ́ sí ọ̀dì kejì lọ́dọ̀ màmá yẹn mo sì máa ń ra ráìsì agolo kọ̀ọ̀kan lọ́dọ̀ ìyá obìnrin ọ̀hún alábíàmọ kékeré ni mo sáàní ó sàtà ọmọ ń ta ráìsì wọn ni màá rà láwọn tó bá dijọ́ kejì tí n bá tún ti rẹ́mi bọ̀ mí lówó màá sàn ó ṣe ní kí n wá tọgbà bí ó kàn fún mi lẹ́ẹ̀lẹ́ mo bá gbé káńtà sí mi káńtà tẹ́lẹ̀ mo wá gbé ilébẹ̀ tó wà tó gbà ń sin mi ó ní sọ ti dáa bá mo ní ti dáa bá ó ní kí n rọ àmọ́ ìtajà ló ń bẹ̀ bá bẹ̀rẹ̀ sí mọ̀ ta yóò pẹ́ sáàrí mo tán ra ìwé bí mo ra tanjaríìnì mo tò sórí tébùrù mo rọ ọ̀gẹ̀dẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ Oríyọmí Hamzat tó gbà mí Ọlọ́run ó máa gbà ní gbogbo ọ̀nà ìlànà mùsùlùmí Ọlọ́run ó gbà ìlànà kírísítẹ́nì Ọlọ́run ó gbà Oríyọmí gbogbo èso tí ń bẹ lára rẹ̀ àti gbogbo òṣìṣẹ́ Oríyọmí wọn ò máa ráàánú gbà wọn ò ní ṣìṣe àtàbá ìbọn kò ní bá kankan ọmọ wọn àtọ̀nà ọmọ wọn kó dúpẹ́ lọ́wọ́ Oríyọmí Hamzat. Màmá ẹ wá kí wá sí Oríyọmí nìkan lẹ́dùpẹ́ lọ́wọ́ rẹ o Oríyọmí bá yín polongo yín fún ayé kékeré tó Oríyọmí ní ló fún yín lọ́jọ́ yẹn ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín pé a tún fídíò yìí ṣe o torí pé lórí fóònù tá à ń lò tá a fi ń stream ibẹ̀ ni lórí fóònù tá à ń lò tá a fi ń stream yìí ibẹ̀ ni orúkọ àti nọ́mbà àwọn tí wọ́n fi 100,000 ránṣẹ́ ibẹ̀ ló wà wọ́n fún wa ní 100,000 naira wọ́n ní ká máa fún màmá díẹ̀díẹ̀ so pẹ̀lú àwọn owó míì náà tí wọ́n tún fún wa màmá ó máa gba 10,000 naira owó oṣù báyìí láti ọ̀dọ̀ Oríyọmí Hamzat ṣùgbọ́n èèyàn kan promise wa pé òun máa bá wa gbalé fún màmá bóyá ẹnìyẹn ń wò wá báyìí bóyá kò wò wá tó bá jẹ́ pé ẹnìyẹn ń wò wá kó jọ kó tètè communicate wa tẹ́nìyàn bá wá wò wá tó bá ṣe pé ẹlòmíì náà ló fẹ́ ṣe ó kú jẹ́ pé ẹlòmíì náà yẹ yóò bá wa ṣe gbogbo owó ilé màmá bí wọ́n ṣe wà yìí ó wá pọ̀ ju àríró ẹ̀ rí o ó wá pọ̀ ju agbalé fún màmá àtúnra àwọn nǹkan kan ara gbogbo ẹ̀ o kò ní ju 100,000 lọ màmá ò lè gbé fúláàtì face me and face you màmá ò gbé àwọn ṣọ́ọ̀bù tó ń gbé tó bá tún ní wọ́n mọ̀ sanwó àbí àbá wọn ra nǹkan tí wọ́n mọ̀ lónú ilé wọ́n lo bẹ́ẹ̀dì gidi sùn kankan inú owó màmá tí wọ́n fi gbalé gidi 200,000 so tó bá yẹ pé n tó promise wa yẹn kò sí lórí show láàárọ̀ yìí kò máa wò wá tẹ́lómi bá wò wá we can take that off but ẹni tó fún wa 100,000 yẹn wọ́n ní àwọn ẹgbẹ́ mùsùlùmí kan nílùú òyìnbó ni o wọ́n ní wọ́n dá owó yẹn jọ wọ́n wá kó rán madam yẹn náà wá kó fáwa wọ́n ti send ẹ̀ ó ti wọnú àkáǹtì wa báyìí 100,000 so màmá ẹ̀yin tẹ́ ẹ dáwó jọ madam yẹn fi jíṣẹ́ o ṣùgbọ́n mi mórúkọ wọn báyìí máa padà tún wo àwọn fóònù tá a bá lo fóònù tán máa fi rórúkọ wọn máa gbé jáde àti gbogbo ẹ̀yin tí àǹtí kan bẹ wọ́n ní mọ̀dàkọ àwọn láwọn ọmọ fún màmá 2,000 lóṣooṣù ààrẹ tó lọ́mọ fún 1,000 owó yẹn náà lápapọ̀ tó fi jẹ́ pé màmá ọmọ gba 10,000 owó oṣù wọ́n fi máa kún òwò tí wọ́n ń ṣe wọ́n sì máa jẹun wọ́n máa lọ wọ́n máa bọ̀ tó ọjẹ́ ibi tó gbó ṣe jẹ́ o màmá eléwédú ọjọ́ kìíní àná nígbà tí wọ́n ń bọ̀ fúnra wọn ni wọ́n ya fọ́tò yìí káfírí wípé owó tẹ́ ẹ fún wọn wọn ò lọ dùnú wọn ò fi ṣe nǹkan míì ju tí wọ́n sọ lọ 10,000 tá a fún wọn jọ́ náà lọ́hùn bí wọ́n ṣe wá ní sport yẹn wọ́n kọ́ gbélé yìí màmá wa sọ pé wọ́n ti lé àwọn fóònù lé táwọn ń gbé àrí pé owó lé àwọn ti jó tán
ẹ sọ fúnra yín. owó ilé mi tí mo gbà orí yẹn ní ìṣàkóso náà lè fún mi 10,000 ìjọ náà sáré ìgbà lọ bí mo ṣe bí ẹ ṣe fún mi 10,000 mo bá ní à wọ́n bá sọ fún mi nílé pé àwọn fẹ́ kí n kúrò nílé lọ́sẹ̀ yìí tí n bá jọ̀sẹ̀ yìí lọ àwọn amú mi lọ kóòtù kí wọ́n mọ̀ wé. Ẹ wo ìwé tí màmá mú wá ní wọ́n ní ká jáde ní but ìgbà tí mo wo full particular of tenant nǹkan kan ló wà ń bẹ̀ so màmá sáà ni wọ́n ní kí àwọn kúrò nílé wọn ò sì ní màmá ó kúrò nílé owó ìlú onílé fẹ́ gbà màmá ọjọ́ kìíní àná inú mi ti ẹ̀dùn gbà mo rí fọ́tò yìí nígbà tí wọ́n mú wá fúnra wọn tí wọ́n yà ẹ̀rí ọ̀sán nu ewédú nù wọ́n náà kọ déètì ọjọ́ tó yà bẹ́ẹ̀ October 8, 2020 ni màmá ya fọ́tò yìí ọjọ́ tí ìyá ìbá tún wá kàwé ńkọ́ ẹlòmíì kàwé kò láǹkúrí ṣùgbọ́n tí ò jẹ́ kàwé nù orogún ìyá yín ní tẹ́ bá lọ sùkúù síbi ọbẹ̀. bàbá mi rí pé kóbìnrin bá lọ sùkúù síbi ọbẹ̀ ni ó fi mú wípé kí wọ́n mọ̀ wulẹ̀ jẹ́ ń lọ sùkúù gbà tí mo wá dàgbà tí mo tó lọ lé ọkọ tí mi lọ lé ọkọ tí mo sì kọsẹ̀ yárìngì mo kọ́ gbé mi nígbà tó yá o lè kàn gbé gbogbo páálí yárìngì mi lọ ni bí mo ṣe tún wá ẹnìkan wá kọ́ mi ní mùsùlùmí ni ìyá yẹn ìyá àbẹjì eléṣùbù ní mùsùlùmí tó bá fìlà náà bí wọ́n ṣe ń ta èso ní mo lè ṣiṣẹ́ jẹ mo lè ṣiṣẹ́ mi sẹ́mi lè ṣiṣẹ́ mi kí n mọ́ para mi kí n mọ́ rọra mi pin ó ní tó gbogbo ọ̀nà ọ̀dà ní ilé nìkan lọ́wọ́ ọgbà tí dádì mi àti mọ́mì mi ti kú kí n rẹ̀ ní kankan mọ́ ọba mi kí n mọ́ sọ̀kan mọ́ òun á mú mi lọ́jà àwàrè òun á sì ra nǹkan èso fún mi tí n bá lè mọ̀ tà mo bá lọ mo ń tẹ̀lé wọn lóko ọ̀nà Ẹgbẹ́dá láàrin ìṣẹ̀lẹ̀ ọba bí mo ṣe dé náà bá ní ọba ṣàǹtẹ̀sọ ìmọ̀ ṣàǹtẹ̀sọ bí nǹkan ṣe dénú múra títa bá bẹ̀rẹ̀ tó bí ọdún mẹ́rin ní ìsìn ara títa yẹn bẹ̀rẹ̀ sí ara ń ta mí. bọ̀ ṣé kò sí yẹn mọ́ báyìí. ó ti lọ lò díẹ̀ kódà oògùn kan kọ fún mi. tẹ́ bá tún fẹ́ rógùn náà jẹ́ àmọ́ gbọ́sẹ̀ gbọ́ àwọn oògùn tẹ́ bá máa lò ṣé ẹ̀ tí ì rà á. mi tí ì rà á. wọ́n á lọ bá yín relé á fún yín lówó tẹ̀sí oògùn yín wọ́n lọ bá yín rà wọ́n tiẹ̀ lọ bá yín rà gan wa ṣe sáwọn bẹ́ẹ̀ ṣe máa lò wọ́n bá yín rà ẹ gbà ẹ tọ́jú eléyìí màmá ẹ wàá mọ tẹ́sí fún mi báyìí ẹ bá mi ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n ràn yín lọ́wọ́ àtàwọn tó fẹ́ ràn yín lọ́wọ́ ní Nàìjíríà ni àti lókè òkun àtàwọn tí wọ́n máa ń ran àwọn tó rí Yomi Amzat bá ti gbé wá fúnra lọ́wọ́ tí wọ́n máa ń ràn wọ́n lọ́wọ́ ẹ bá ń ṣàdúrà fún wọn tinútinú yín. Ọlọ́run mi mo kì ọ́ torí ìlànà kírísítẹ́nì ìlànà mùsùlùmí nígbà tí sọ̀rọ̀ dé ni mo di ìlànà kírísítẹ́nì mùsùlùmí pọ̀nbélé ni mí. gbogbo tó bá wù yín ni ẹ fi ṣàdúrà. ṣùgbọ́n kódà bàbá tó bí mi nú mú mi lọ mọ́kàrí ṣùgbọ́n mo ní mi láìpẹ́ àfi ayé. gbogbo ọmọ Nàìjíríà rere wọn ti ń ṣàánú wọn máa ra àánú gbà. gbogbo èso wọn ò ní sílù. àtàbà àbọ̀n ò ní bá wọn ò ní bọmọ ọmọ wọn àti rántìrán ọwọ́ wọn ò ní rí. ẹyẹ yẹn wa ojú bá ń lọ màmá bẹ̀rẹ̀ sí ní gba owó yẹn díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn tá a jọ ṣe pé ká máa fún màmá díẹ̀díẹ̀ a sì fẹ́ gba ilé náà fún màmá Ọlọ́run kó ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún wa a dúpẹ́ o màmá wá pẹ̀lú eléyìí lénìí láti fi hàn pé owó tá a fáwọn o àwọn ò fi dógẹ̀lẹ̀dẹ́ o níta ní káwọn ò fi ṣe níta àwọn ò fi ṣe a lè wá àdúgbò mi tẹ́ ọmọ náà lè wá àdúgbò mi táwọn wà gan tán bá ń parọ́ ẹ̀ tí ẹ̀ parọ́ tọ́ láìpẹ́ láì jìnnà ẹ̀ tún máa pàdé wa lórí ọ̀kan ọ̀jọ̀kan àwọn ètò wa a ti lọ sẹkítẹ́rìàtì tá a lá lọ ṣùgbọ́n orí bẹ́ẹ̀dì mi ni mo ti dé sẹkítẹ́rìàtì a méèkì àwọn ìpè kan a pè Commissioner for Women Affairs connected with Special Adviser to Governor on Security Matter. We are able to solve Leros issue to a reasonable extent. So we are going to move forward from where we ended it after this EndSARS protest. We don't want it to jam back and we don't want to cause unnecessary chaos in the city. So after this SARS protest, you will hear another story about Najimo Lero.
bí mo kàn ṣe Tajú nìyẹn. so ẹni tó lòun fún wa ní 10,000 naira tó lòun fún ọkùnrin yẹn ní 10,000 naira àwa ti fún ọkùnrin yẹn ní 10,000 naira báyìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ send ẹ sí àkáǹtì wa ẹ ti mọ àkáǹtì wa. tẹ́ bá ṣe tán ẹ sọ fún ọ pé tàgì account number. tí n bá ti parí show yìí máa fi account number sórí. ìbọn tí ń béèrè account number pé máa fi àwọn account fún number mọ̀mọ́. sórí orí show yìí. mọ́ àtàgẹ̀ then ẹ̀yin tẹ́ bá dẹ̀ ti lá account number wa tẹ́lẹ̀ náà Ecobank yẹn náà ní kẹ́ ẹ lò so ẹni tó fẹ́ fún wa lówó fún àfáà náà yẹn tó ní kó fi wọ mọ́tò padà lọ sí Ẹdẹ 10,000 àwa ti fún un ní 10,000 yẹn a máa ẹ send ẹ sáwa. Thank you so much. God bless you.